Dr. Sejilo orí adé o akọ́mẹ́tọ̀ ọmọ wọlé mọ́ra àbá ọmọ lọ́jọ́ bí ó ní ọmọ bọ́ o bàbá sẹ́fírímì ọkọ̀ Bùsáyọ̀ mi gbajúmọ̀ gbajúgbajà tó gbayì tó bá wùjọ wa mu ọmọ bá mi ẹbí ní sàkóso ẹ̀dọ̀ wá dá mi lóhùn ìwọ ní ń ké sí. Happy 50th birthday to you, Sejilo akọ́mẹ́tọ̀ kòṣó ẹ̀dọ̀. Àmọ́ bí ọjọ́ àfijú àrìn gbẹ̀ndẹ́kẹ́ bàbá Daniel. Àrìn ìgbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́dùn. Ẹgbẹ́ ọdún ọ̀ freestyle ni ó yá máa ṣe fàárí àti pẹ̀ǹkẹ̀rẹ̀ rẹ̀ lọ. Àjọ̀dún ọjọ́ bí rẹ̀ ló ní jẹ́ ó yá mọ́ wọlé mọ́ra àbá o. Badagiri nílé o, wọ́n ò bá ṣọ̀rẹ́ o. Badagiri nílé o, wọ́n ò bá ṣọ̀rẹ́ o. Májèdé májẹja, máa yá máa kàn wálé. Wọ́n ò bá ṣọ̀rẹ́ o. 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 Májèdé májẹja, máa yá máa kàn wálé. Wọ́n ò bá ṣọ̀rẹ́ o. Tológun bàbá Nathan akíkanjú ẹ̀dá gbajúmọ̀ tó gbalẹ́gbàjù tó gbòòde kankan ni Dr. Kosh ọmọyẹmí Christiana Abiodun àmọ́ bí ọjọ́ arẹwà lọ́kùnrin ní kí lọ́wọ́lọ́wọ́ bí ó bá sí ọmú tí ń bẹ láyà obìnrin ni àtìlẹ́kẹ̀ tí ń bẹ ní bàràdì ìyàwó Dr. Kosh bá dára lẹ́wà jòbìnrin lọ Àṣàkẹ́ ọlá mo wí bẹ́ẹ̀ wò yé ewì rárá. Ó yá gbéra nílẹ̀ ọdì ìdí ọmọ kí lẹ́gbọ̀n wò lẹ̀ mọ́ra àbá gbéra nílẹ̀ ọdì ìdí ara ọ̀làwù ọmọọba. Ọmọ oníjọba bá ẹ̀ ká mọ̀ bínú rẹ̀ láéláé. Akọ́mẹ́tọ̀ ìjọba bá ẹ̀ gan ni ó yá gbéra sọ. Ọkọ̀ Bùsáyọ̀ dákun gbéra nílẹ̀ ọdì ìdè ìwọ ni kò bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́. Ó yẹ jẹ́jọ́ dẹ́rìnlẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan lẹ́mọ̀ gbọ́ dúdùn ẹnu mi. Ègùn àjílẹ̀ tí ó ń mòye ọkà mo bẹ́gùn gbélé wò gbọdọ̀ pé kọ́yìn ló kọ́ kọ́yìn ní bàbá ègùn jẹ́. Ègùn ló ní kùtì ló lágbára bàbá wọn ló ní gbóòkú tọ́nu. Ègùn mi ègùn ajá ègùn àjílẹ̀ tí ọmọye ọkà mọ́ gbọ́dúndùn wẹ̀nu mi Dr. Kosh mọ́yán ńlá ni wọ́n mẹ́ranko gbọ́njú mọ́ mú máa wo àdàgbàjálẹ̀ àmèrè ẹ̀gùn ló purọ́ mẹ́ta lèmi pẹ́ ta ẹ̀gùn lòun gbọ́dọ̀ òǹgbò kété mo ní mo gbọ́n pápá mo pẹja ẹ mọ̀ pé rọ́lẹ́gùn papò tó tèmi ní nílé bàbá tó bí ọlọ́mọ. Mo ní mo dáyé táhùn tó lápá mo ní mo dàgbà táhùn tó lẹ́yìn ọrùn ìdí ọ̀pẹ kan bọ̀rọ̀kọ́tọ́ ni mo wà wọ́n gbéyà mi níyàwó wálé wá bá mi ègùn àjílẹ̀ tí ọmọ òye ọkà ọkọ̀ àmórí pé ọdún mo bá ọdún pẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rẹ́rìn kápá rẹ́rìn 50 ọdún lórílẹ̀ èpẹ̀ kọjá ohun tá a yin mu sí ọkàrẹ̀ mo gbà fún ọ lóòótọ́. Bàbá Daniel bẹ́tí rẹ̀ bá wọn já ìyá ló ní kí n kí ọmọ mi kàn ẹni nípèrè ẹni. Bùsáyọ̀ mi olólùfẹ́ rẹ̀ ló pé kí n kì ọ́ ní mẹ́lọ́mẹ́lọ́. Ó ní ọ̀nífẹ̀lẹ́ ìṣàṣe mọ́ àṣọdúnmọ́dún àwọn àṣọdúnmọ́dún àṣòròmọ́rò àwọn àṣòròmọ́rò ọdọọdún lọ́mọ ọbẹ̀ torí ọdọọdún ní dòdòdún ọdọọdún ní sápórúwé ọ̀níyàn sọnù láwùjọ wa. Ọmọ èétọ́wọ́ oníkọlà kú ọmọ oníkú mọ́ lọ́wọ́ ayàrí oníràrìn rálágbára ọlọ́run ọba ẹ̀
tún ṣe ọdún ayọ̀ lọ́sẹ̀ mọ̀ṣẹ́ ọ̀nífẹ̀lẹ́ yìí dágbére fáyé. Àṣàkẹ́ ọlá lorúkọ tèmi ń jẹ́ the chanty diva abilọ́yìn ara ròdò abirùn aya ló ní kí n wá kí ẹni re ó ní kó ṣerú rẹ̀ lọ́pọ̀ nílé ayé ń bí ọ̀pọ̀ ọdún. Happy 50th birthday to you. Badagiri nílé o wọn ò bá ṣọ̀rẹ́ o Badagiri nílé o wọn ò bá ṣọ̀rẹ́ o májèdè májẹjà máa yá má kàn wálé wọn ò bá ṣọ̀rẹ́ o 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 májèdè májẹjà